ó lágbára. Olórí burúkú ọmọ tí ó lóun rí na òfò sí Alhaji Saheed Òṣùpá pé yóò kú lọ́dún yìí, Ọlọ́run ní jára burú lágbára Ọlọ́run o. Ìgbọ̀dún ọdún kan ni fún Alhaji Saheed Òṣùpá. Àwọn ló ti sá lọ láì tí ì ṣe wípé wọ́n fọlọ́pàá lé. Ṣèbí tó bá mọ̀ wípé lóòótọ́ wòlíì lòun, wàlíyà Ọlọ́run sì lòun, òun dẹ̀ rí tóun rí lóòótọ́ lòun rí tó sì dáhùn lójú láàrin èmi àti ẹ̀yin olólùfẹ́ mi, ṣó yẹ kó sá lọ. Ó ti jápa kó ń lu ẹ, ó ti sá lọ. And then káàtẹ̀ wá sọ wípé lóòótọ́ lórí iná yẹn sí Alhaji Saheed Òṣùpá. Ká ní lóòótọ́ ni ọlọ́mọ gbanú àṣírí kọjá. Ṣé lóòótọ́ ṣó yẹ kó dìlífà ẹ̀ bó ṣe dìlífà ẹ̀ yẹn? Ṣé báyẹn ni wọ́n ṣe máa ń fún yẹn ní mẹ́ṣẹ́jì? Ẹ jẹ́ àsùnmù pé bóyá irú ẹni tó lòun rí náà sí ìyẹn tó ní hypertension lára ni. Ṣé ẹ̀ pé kíní lè fa ìfúnpá gíga, ikú tó wá ní yóò kùn gan kó wá tètè wá mú lọ gan. Ìyẹn ni wọ́n mọ̀ pé ní pé ẹni yẹn yóò kú kíkú tó dé. Olórí náà sí odidi ògo. Ó wá wọ́nà bó ṣe kátẹ̀ ní o tí wá sa gbogbo pa gbogbo ọ̀nà kò sí ni ó ní bóyá kó o ṣe bring message yẹn. O tún wá ń sọ, o tún wá lo fọlọ́run búra yóò kú níṣẹ́. Àfi kó ṣe báyìí kó ṣe báyìí kó tún wá dárúkọ ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sí i. Lédè kan elérìbó ọmọ ó ti jápa o. Èmi àti yín àní kú o, àní kú o, àní kú o. Ọdọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá. Ẹ̀yin olólùfẹ́ mi, ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ. Níwòyí ẹ̀mí àjọjú gbàǹtẹ̀gbàǹtẹ̀tẹ̀ ni. Nǹkan ò ní ṣe wá, kò ní ṣàwọn olólùfẹ́ wa. Àwọn ọ̀tá wa nìkan ó ṣe. Ẹni tó bá ní àsùn ká mọ́ jì ni á jì tà ní bá. Tán ròyìn pé lágbájá ti lọ torí pé kà ni. Ẹni tó bá lókun ibi tá ó gbégbà Ọlọ́run yóò mọ̀ gbé aborí wọn ní o. Ẹ ṣeun tẹ́ ń wò wá o. Ẹ dẹ̀ ń subscribe sí YouTube wa. Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi o. Àní dààmú agbára tọlọ́hun ó kéré ó tóbi. Wàhálà dààmú kò ní jẹ́ tèmi àti yín. Ẹ ṣeun. Bàbá Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí Àbọ̀là lọ́yọ̀ọ́ á lò fún ọ̀ràn wọn o. Ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé. Ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú láàmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí Àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Ara ẹ bá mi kára o, sábọ̀rọ̀ Àtàndá olórí Àbọ̀là. Gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwọ̀ra rẹ̀ ràn, fífi ojú kó jàǹkárí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣèwòsàn tó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí Àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọrí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifáglory Àtàndá olórí Àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 08038348630 tàbí 0705288104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa. Kí ló ní di o? Yọ́ yẹ wá o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.